ààrẹ apàṣẹwàá aṣíwájú Bọla Tinubu ó mà tún ti ṣe òfin titun míì ẹ̀gbọ́n ohun tó wí ni. Òní ọjọ́ kẹfà oṣù keje ọdún 2023 ni ààrẹ aṣíwájú Bọla Tinubu tún buwọ́lu àwọn òfin titun mìíràn kan láti lè ṣe àyípadà òfin tí ààrẹ àná ajagunfẹ̀yìntì Muhammadu Buhari tó ṣe kó tó kúrò lórí ipò. Ọ̀kan lára àwọn òfin náà ni ìdádúró ṣíṣe àfikún owó orí àwọn iléeṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ àti àwọn ọjà tí wọ́n ń pèsè lábẹ́lẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdá 5 ló yọ kúrò nínú kinní ọ̀hún. Òfin mìíràn ni yíyí ọjọ́ tí ètò Finance Act yóò gbéra sọ di ọjọ́ kìíní oṣù kẹsàn-án ọdún 2023 dípò kó bẹ̀rẹ̀ nínú oṣù karùn-ún tí ààrẹ àná fi sílẹ̀ kó tó lọ. Olùbádámọ̀ràn ààrẹ lórí àwọn àkànṣe iṣẹ́ ìbáraẹnisọ̀rọ̀ àti àwọn nǹkan ọgbọ́n àtinúdá Délé Alákà ló fi ìkéde yìí síta lọ́jọ́ kẹfà oṣù keje ọdún 2023 tí a wà yìí ni ó sọ báyìí wípé ààrẹ aṣíwájú Bọla Tinubu ó ti pàṣẹ wá ó sì ti múlẹ̀ lẹ́yìn ọ̀sọ́kà. Bákan náà ni Tinubu tún buwọ́lu àtúnṣe owó orí ọ̀rọ̀ àwọn àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè tọdún 2023 tó yẹ kó bẹ̀rẹ̀ láti inú oṣù kẹta sí ọjọ́ kìíní oṣù kẹjọ ọdún 2023 pẹ̀lú ìbámu ètò National Tax Policy. Ó fi kún un pé ààrẹ tún ṣe ìdádúró gbígba owó orí lórí àwọn nǹkan tó wà nínú ìgò àti nínú ike. Ààrẹ tún ṣe ìdádúró owó orí tuntun tí ìjọba àná gbé lórí àwọn ọkọ̀ kan tí wọ́n ń kó wọlé láti òkè òkun. Agbẹnusọ ààrẹ náà fi kún un pé àwọn àṣẹ tuntun tí ààrẹ aṣíwájú Bọla Tinubu tó ṣe yìí yóò wáyé láti mú àdínkù bá ìpalára tó kó bá ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló tún ṣàlàyé pé ààrẹ ní àfojúsùn láti wá ojútùú àti ọ̀nà àbáyọ sí gbogbo àwọn owó orí àti àwọn ìṣòro míì. Ààrẹ apàṣẹwàá aṣíwájú Bọla Tinubu ó mà tún ti ṣe òfin titun míì ẹ̀gbọ́n ohun tó wí ni.